Olubadan of Ibadan land. You know they just installed a new Olubadan. And some people they complain say we did ọmọ Yorùbá, gbogbo ọmọ Yorùbá, yóò àsúnmọ́ mi kẹ́ wá fetí gbéyàwó ọ̀rọ̀. Mo bá fídíò kan pàdé lórí ìtàkùn ayélujára. Inú mi dùn ṣùgbọ́n fún mi ní kàyéfì díẹ̀. Ó dẹ̀ ń pè wá sí àjọ tó nírònú. Ìdí ni pé arákùnrin ọ̀hún tí mo rí fídíò ẹ̀, ìdí ẹnu ẹ̀ kò fi gbogbo ara jọ ti ọmọ Yorùbá dandan. Ṣùgbọ́n bó ṣe wá mọ̀ tán ìlú Ìbàdàn tó bẹ́ẹ̀ ló jẹ́ kàyéfì. Arákùnrin ọ̀hún ó wúni lórí jọjọ. Ó dárúkọ àwọn tó ti jẹ baálẹ̀ àtolúbàdàn nílẹ̀ Ìbàdàn látòkèdélẹ̀. Ó kà pé 43 látòrí ẹni àkọ́kọ́ lórí ẹ tí ń bẹ́ẹ̀ lọ́wọ́ nísìnyí. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, nígbà tó wo fídíò yìí, àbó tí wò, bó bá tí wò, ó yá já wò. MDT Clearing Freight and Logistics, iṣẹ́ wọn dára, wọ́n ta sánsan, wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé, bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia, lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé, àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing. Ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò, iṣẹ́ wa yàn, ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ìkẹjà, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics. Assure delivery. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín. A ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin, ó ń ṣobìnrin. Orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro. Ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. Ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ́ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe
kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́tí lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ́jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ pọ̀ sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ pọ̀ sí iléeṣẹ́ gómìnà Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ pọ̀ sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire. Olubadan of Ibadan land. You know they just installed a new Olubadan. And some people they complain say within a space of 3 years they have had about 3 cabinets. They let Oba Balogun reign for just 2 years. But the truth is they have even been an Olubadan who lasted for just 6 months on the throne. The 32nd Olubadan Oba Yesufu Kobiowu, he lasted I think from July to December of 1964. And because of the way the Olubadan kingship is structured, the heir apparents are usually aged before they are set the throne. The 40th Olubadan Oba Samuel Odulano Olugade, he was about 93 years old before he became Olubadan, and he reigned for 8 years and died at 101 years old. So they are currently, the current Olubadan is the 43rd Olubadan of Ibadan land. So if I'm able to mention at least 30 or 35, we still take the cash. Let's go. How much they here? Make una improve on it. Let's go. So make una pardon my pronunciation if I get it wrongly. You know, I'm not from Oyo, but I am. Ibadan has a special place in my heart. In fact, the kings of Ibadan have reigned with the names either Bale, Bashorun, Balogun, or Olubadan. Alafin Soyo now, it don't start. It was in 1930 that the first Oba decided to adopt the title Olubadan. That is Olubadan Aleshinloye, and he's the longest reigning Olubadan for about 16 years. Let's go. Who they call number 1 Lagelu. Number 2, that is Bale Maye Okunade. Between the first Lagelu and Okunade, there have been some kings that were lost in history that are not recorded. So number 3, that is Bale Oluyeju. Number 4, Bale Lakonle. Number 3, Bashorun Oluyole. Number 6 is Bale
Bale Oderinlo. Number 7 is number 7 is Bale Oyeshile Olubode Ita. Number 8 is Bale Ibikunle. He died before his official installation. Number 9, that is the great Balogun Ogumola that you know. Number 10, that is Bale Beyoku Akere the First. Number 11 is Bale Orowusi. Number 12 is the great Are Latosa, Are Onokakan for Latosa that you know. Number 13, that is Bale somebody Ajayi Oshubekun. Number 14 is Bale Fijabi the First. Number 15 is Bale Oshutoki Agbeni. Number 16, that is Badorun Fafjimi. Number 17 is Bale Mosaderi Suleini. Number 18 is Bale Dada Okpadari. Number 19 is Bale Sumonu Akpampa. Number 20 is Bale Akintayo. Bale Akintayo Wanibaku Elepe. Number 21 is Bale Refin. 22, that is Bale Shitu Latosa, the son of Are Latosa. 23, that is Bale Oye Wole Foko, that is our land. Let's go to number 24 is Olubadon Aleshiloye Abbas. Number 25, that is Olubadon Fagbiri. Number 20, Olubadon Oyetunde. 27 is Olubadon Akintunde Bioku. 28 is Olubadon Fijabi the second. 29 is Aliwo Memudu Aliwo. Number 30 is Bale Igbintade. Olubadon Igbintade. 31 is the founder of CAC Church and Ibadan Grammar School. That is Olubadon Isaac Babalola Akiyele. He is also the first Western educated Olubadon. Yeah. Number 32, that is Olubadon Yesufu Kobiowu. Let's go. Number 33, that is Olubadon Salau Aminu. That is Salau Akombi Aminu. 34, that is Olubadon Shitu Akintola Oyetunde. 35 is Olubadon Badamosi Akombi Adebimpe. 36 is Olubadon Daniel Tayo Akimbi. 37 is the very charismatic Olubadon Ashanke. That is Yesufu Oloyede Ashanke. 38, that is Olubadon Emmanuel Adegboyega. 39 is Arakpa, so what is his name? Olubadon Yinusa Ogundibe. Let's go. 40 is the late Olubadon Samuel Odulano Olugade. 41 is the late. Hold on, don't play with me. 41 is the late Olubadon. That is Aje Ogungunisho. Hold on. Saliu Adetunji Olashuko. Let's go. 42 is the late Olubadon, His Royal Imperial Majesty Obalekan Balogun. 43 is the incumbent Olubadon, His Imperial Majesty Alayelua Kabiesi Oba Akinloye Olalere Owolabi Olakunleyin de 43. When I go give me one title, that is maybe the Parakoyi of Ibadan. Like I said, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ń gbà tó wo fídíò yẹn, báwo ló ṣe rí lára ẹ̀, báwo ló feel, sóòrí pọ̀pọ̀lọpọ̀ nǹkan ti sọnù lọ́wọ́ wa, ìtàn sọnù, àṣà sọnù, ìdè tí ń lọ díẹ̀díẹ̀, ọmọ Yorùbá ò gbọ́ Yorùbá tààrà mọ́, ìbọ̀wọ̀ fágbà ti lọ. Àṣà ó ti ń di àtẹ̀mẹ́rẹ̀, ń tá bá lọ́wọ́ ọmọ Yorùbá rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ń bá lọ́wọ́ wọn, ń tọ́ ọmọ Yorùbá ò kí ń ṣe tẹ́lẹ̀ ọmọ Yorùbá ti ń ṣe. Ìjẹkújẹ tí ọ̀tọ̀ sí Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti di bárakú wa. Ó lágbára díẹ̀ o. Ọjẹ́ ń tó dùn mí ó dẹ̀ bà mí lọ́kàn jẹ́. Mo ìfẹ́ràn èdè àti àṣà Yorùbá tó. Ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ Yorùbá ni ò móríkì. Wọn ò móríkì ìdílé débi tí wọ́n mọ̀ tìlú. Ọ̀pọ̀ gan ò móríkì ara tiẹ̀ gan. Ọ̀pọ̀ nu wọ ọ̀mọ̀tàn ìyá ẹ̀, àmọ̀tàn ìyá wa, àmọ́ ti bàbá wa. Kí la wá fẹ́ sọ lọ́la? Kí la sọ nípa wọn gbà tí wọ́n bá lọ? Ọgbọ́tàn Basọ̀rún Gáà, ọgbọ́tàn Odùduwà, ọgbọ́tàn Ọ̀rànmíyàn, ọgbọ́tàn oríṣiríṣi àwọn èèyàn.
Professor Wọlé Ṣóyínká ti pé 90 years. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n lè sọ̀tàn bàbá yẹn ká tó wá sọ pé àwọn ọmọ wọn á lè sọ̀tàn wọn látòkè délẹ̀ torí pákọ̀ ọ̀lẹ̀ wà. Ṣó lè sọ̀tàn bàbá tiẹ̀? Ṣó lè sọ̀tàn ìyá tiẹ̀? Mélòó nínú àwọn tó ti jẹ baálẹ̀ tàbọ̀ bá ńlẹ̀ Ìbàdàn dádì ńlẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sì dàgbà tó, mọ́ọ̀mí ńlẹ̀ mọ̀ bọ́jọ́ orí yín ṣe tó, ká tó wá sọ pé ẹ máa rántí 43 ní sísẹ̀ntẹ̀lé. Yọ sọ ọsọ tó ṣẹlẹ̀ lásìkò àwọn èèyàn kan, báwọn kan ṣe kún tán fi dọ́rùn bọ́n ṣe di ohun tí wọ́n ń jẹ́ orúkọ wọn. Ó dùn mọ́ wọn náà gbà tó wò ó, ó yẹ kó dùn mọ́ ọ nìkan, ó yẹ kó kọ́ ọ níbì kan nínú, ó yẹ kó pè ọ́ sájọ tó nírònú pé Yorùbá mà dùn o, kó wá bẹ̀rẹ̀ léèrè pé ń bo lọ́jọ́ iwájú Yorùbá ń lọ. Má gbàgbé o, mo ti sọ fún ọ tẹ́lẹ̀ pé Yorùbá wà gẹ́gẹ́ bí èdè o, Yorùbá wà gẹ́gẹ́ bí ẹ̀yà, Yorùbá wà gẹ́gẹ́ bí àṣà, Yorùbá wà gẹ́gẹ́ bí ẹ̀sìn, Yorùbá wà gẹ́gẹ́ bí ìlú, Yorùbá wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Mi ò sọ̀rọ̀ nípa bí tí orílẹ̀-èdè Yorùbá ń lọ lọ́la. Ẹ̀rù tí mo ń bà mí ni pé níbo ni èdè àti àṣà Yorùbá ń lọ lọ́la? Ṣé yóò lè fẹsẹ̀ múlẹ̀ àbí yóò parẹ́? Ṣé yóò wọ̀ mí tán pátápátá? Don't speak vernacular. Èdè abínibí rẹ ní jẹ́ vernacular o. Ó fẹ́ káwọn ọmọ rẹ sọ mọ́, èmi ò fẹ́ káwọn ọmọ mi sọ mọ́. Orò tá a bá ń ṣe tá a wá ń lọ́mọ kéékèèké sẹ́yìn, orò bẹ́ẹ̀ ó parun ni. Èdè àti àṣà Yorùbá ti ń parun lọ díẹ̀díẹ̀. So mo gbóríyìn ńlá fún arákùnrin yẹn. In fact, ó deserve many things. Yeah. Wọ́n mọ̀ pé oríṣiríṣi nǹkan ti gbọ́dọ̀ wọlé tọ́ láti fi ìmoore àti ìmọrírì hàn. Kò ká nínú ìwé o, ó ká nínú ìwé sẹ́yìn ni because wọ́n ti bí. Bọ̀ láti ní lọ́kàn ó túmọ̀ sí pé ó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. Èdè ẹnu ẹ̀ ò jọ ti Yorùbá dáadáa, ó sọ. Ṣùgbọ́n nǹkan tó ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò lè ṣe, including myself. Ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ò bá lè sọ tilẹ̀ Ìbàdàn, ó láwọn eléyìí tèmi náà lè sọ tọ́pọ̀ láì mọye. Ìyẹn ò jẹ́ kó jẹ́ bànújẹ́ ọkàn fún mi nípa ara mi, torí pé oríṣiríṣi nǹkan, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo lè mẹ́nu lé lórí ọ̀rọ̀ Yorùbá láì dákẹ́ fún dídí ọjọ́ 10 gbáko. Yorùbá ọjọ́ lójú àbí? Ìmúra wo ló dáa tó múra ìran Yorùbá? Ọlọ́run kò ọlá o, Ọlọ́run dáràn Yorùbá pé kí ló dé tí àkàrà wa kún? Ó lágbára o. Ìran Yorùbá ẹ jẹ́ ká gbé èdè àti àṣà wa níyì o, ẹ jẹ́ á gbé èdè àti àṣà wa lárugẹ. Àwa ńlá ní ẹnìkan kì í bá ní jà sógun ìyá ẹni. Èdè wa rẹwà gan o, àṣà wa wuyì púpọ̀. Ẹ jẹ́ á gbìyànjú láti jọ gbé e lárugẹ. Àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ o.
ńlẹ̀ Yorùbá ò ní bàjẹ́, èdè àti àṣà wa ò ní wọmi bí mo ti máa ń sọ lójoojúmọ́. Ẹ like follow page mi lórí Facebook Awikonko live àkàndá ọ̀rọ̀ Awikonko méjèèjì Awikonko live àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹ subscribe sí YouTube channel mi Authentic Yoruba TV, Authentic Yoruba TV, Awikonko TV, Authentic Yoruba TV, Awikonko TV. Méjèèjì náà ni. Méjì kan ni mo ní o, mo lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. +234 904 851 9362 +234 904 851 9362. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 80 53 27 0136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 27 29. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.